tíátà yìí má ṣe mọ́ gbogbo ibẹ̀ mo dẹ̀ promise ọmọ ní mi ní ṣe mọ́ mo ní mi ní ṣe mọ́ èyí tá a rí pọ̀ ṣùgbọ́n yẹ kí n sọ ìkan tó fẹ́ mú mi fi ṣe tíátà lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní 1188 mo lọ sí location kan ní Mágbọ̀dún náà máa ń pa abúlé yẹn wà ní Owódé ní Ọbáfẹ́mi Owódé local government ní Ogun State wa ń bì Mágbọ̀dún lórúkọ abúlé yẹn ìkan nínú àwọn ẹ̀gbọ́n wa náà ń ṣiṣẹ́ ńgbà àwọn Yẹmí Adégúnjú àwọn la lọ bá ṣe 13 episode ló wà ń gbà yẹn kò tí ì dáyé onífíìmù báyìí abúlé tá a wá lọ yẹn ó jẹ́ abúlé ìkejì wọn abúlé àwọn Lágídò Mágbọ̀dún lórúkọ abúlé yẹn mo ti débẹ̀ láti inú October àti wà ń bẹ̀ láti October 1987 láti ń ṣiṣẹ́ yẹn gbogbo ẹ̀ tí wàá rọ́ tàbádẹ̀ ti lóko bẹ́ẹ̀ yẹn ṣe mọ́ bọ̀dá mi kan wà ẹ̀gbọ́n náà jẹ́ ọtún jọ̀gá sí mi di tíátà bọ̀dá Akeem Ọlálọ́mí kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ wọn àwọn ni wọ́n wá mú àbá wá nígbà yẹn pé Káyọ̀dé jẹ́ ká máa ó dẹ̀ ti mọ́ wa lára bá ṣe máa ń ṣe náà ní ẹ̀ta bá ti lóko jẹ́ ká máa gbàgbà roko àwa ń gbàgbà roko ṣẹ́ mọ́. iṣẹ́ tíátà tẹ́ bá lọ. Abúlé la wa àwa ń gbàgbà roko ṣé ká lè jẹun gbà tí ó sì so bá ṣe wá lọ ṣẹ́ mọ́ tábàdẹ̀ ti ń gbàgbà roko yẹn kí ni yẹn ti wà ní àṣà àwọn pípì yẹn mi mọ̀ bí wọ́n ṣe ń ṣe dì sin o ẹni tó ń bá roko ló máa gbóúnjẹ wá fún ẹ so wọ́n máa tẹ̀ bá wá fún àti yó so bọ̀dá yẹn wá ń gba ó sọ Káyọ̀dé jẹ́ ká máa tọ́jú owó ìtọ́jú tábà délé mo dẹ̀ agree pẹ̀lú wọn àdẹ̀ ń ṣe láti October yẹn à ń ṣe àwọn náà ń lọ gbà àwọn náà mọ àwọn èèyàn náà ń wọlé lọ bá wọn èmi ò láyà àwọn ọ ti mọ wọn lára ṣàbọ̀tà tó máa lọ rú ni nígbà tí wọ́n wá ń lọ bóyá mi ìrántí December mọ̀ pé December kìíní kan ní before Christmas ni wọ́n wá ń lọ wọ́n ní àwọn tí ń lọ ṣé wá rí abúlé yẹn gangan sí títì máìlì 4 ni la máa fẹ́ sẹ́rìn so wọ́n wá ní bọ́dà fún mi wọ́n ní kí n jẹ́ ká kí n sàwọn dé títì mo wá sìn wọn àwájọ fẹ́ sẹ́rìn ó ti ń lọ bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ bí tó 6 bí aago 6 ń lọ lù mo wá sìn wọn dé títì yẹn bọ́dà wọ́n dẹ̀ dé títì wọ́n dẹ̀ wọ mọ́tò wọn dẹ̀ lọ ó wà kú bí mo fẹ́ dé abúlé yẹn padà ẹyẹ tí wá ń ké àyà mi já mo sáré máìlì 4 yẹn ló ti wá jẹ́ kó sú mi kí ni iṣẹ́ yìí but mi ní choice bó ṣe wá di alẹ́ bó ṣe wá di December 31st máa nǹkan wà bọ́ọ̀lù ni àjọ jẹ́ngbà yẹn sáà ni ọmọọṣẹ́ Chief Ògúngbè àbí Ògúngbè ni mi mọ̀ bí tó lè wà báyìí sìn ó bọ̀ tó ọmọ sẹ́yìn ni ọmọ lókè ni èmi àti ẹ̀wájú mo ní wọ́n máa ṣọdún lé wa Christian ni mi tó bá January wọn máa ṣọdún lé wa àwọn èèyàn máa wá látòkò àwọn tó máa wá látèkò àwọn tó ń gbé wọn máa ṣọdún lé wa máa kún mi ní ó yẹ kí n lọ lé mo fẹ́ ṣọdún èmi àti ọmọ yẹn wájú agree pé okay ọ̀ya kájọ jí láàárọ̀ ọ̀la ká máa lọ àlówó mo wá gbé aṣọ mi náà gbé aṣọ bóyá di 6 ní fẹ̀rẹ̀ èmi àti ẹ̀kọ́ gbéra ní January 1 yẹn mo sọ pé 1188 àwọn fẹsẹ̀ ní bọ̀ akọrin máìlì 4 yẹn tán àwọn fẹsẹ̀ ní bọ̀ lọ́nà Abẹ́òkúta báyìí express tábà ti ríbi tí wọ́n ti yan gàrí a máa súnmọ́ wọn wọn á lómi tí ẹlòkọ́kọ́ rò pé àwọn tó bá ti wá gbọ́rọ̀ ẹ̀ wọn ò dà ní pé bí ń pa adé àwọn aṣọ wa dání báyìí wọ́n fún wa ń gàrí a máa wọn jẹ wọ́n fún wa lómi àmú àtúmọ̀ rẹ̀ nígbà tá à ń bọ̀ àwa fẹ́ débi abúlé mẹ́kò yìí àwa náwó sí pick up kan ó kàn dúró ni ibi tí pick up yẹn ti dúró ọdẹ báyìí làwa wà apá òsì báyìí apá ọ̀tún báyìí làwa wà à ń wo mọ́tò tó ń bọ̀ lọ́wọ́ but báyìí ni mọ́tò ń lọ bí pick up yẹn ṣe dúró pé ká máa bọ̀ báyìí mo kàn sáré bọ̀ ṣe ni ó ti rẹ̀ mí mo kàn ṣubú ní débi pé gbogbo ojúgun mi báyìí ó bo aṣọ tí mo wọ̀ gan jẹ mọ́lẹ̀ àwọn yẹn pick up ni bọ̀bọ̀ driver yẹn dẹ̀ bọ́ọ̀lẹ̀ ó dẹ̀ bá mi ṣá gbogbo àwọn ó dẹ̀ gbé fún mi ó wá gbé wa ó já mi ẹlẹ́sìn ṣàpọ̀n ó jẹ́ èmi àti bọ̀bọ̀ yẹn ẹlẹ́sìn ṣàpọ̀n yẹn ń lọ sí bẹ̀rẹ̀ kòdó ńlẹ̀ Ògúngbè èmi ń lọ sí Ìtòkò nílé wa látọdún yẹn mi fojú kan máa yẹn mọ́ ibi tí mo rán lọ ṣẹ́ nígbà tí máa délé àwọn èèyàn ti pọ̀ gbà tí máa wọlé ibi tí mo dẹ̀ máa ń sùn ọ̀dẹ̀ ní bẹ́ẹ̀dì mi wà bẹ́ẹ̀ mo kàn gbà tí máa fi wọlé ibi tí mo gbà wọlé kò sẹ́nìbọ̀dì ní lọ́bì tó lè rí mi kò sẹ́nìbọ̀dì ní ọ̀nà àwọn èèyàn wọn ta ẹ̀wọ̀n ti ń pẹ́ rántà mo wá gun orí bẹ́ẹ̀dì yẹn mo wá ń ṣàdúrà bí mo tún ṣàdúrà ẹnì kan kọ́ rí mi ní àbúrò mi kan ó kò padà lóyún kọlọpọ̀ pé ràkọ́ọ̀dù wa ló wá tí máa fi ṣàdúrà tán tí máa lajú wọn á tó 40 tán ti wà lórí mi mo ló lọ wọ́n ọmọ oníkinní kan wọ́n ọmọ kinní kan ọ̀sọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ké
tíátà yìí má ṣe mọ́ gbogbo ibẹ̀ mo dẹ̀ promise ọmọ mi ní ṣe mọ́ mo ní mi ní ṣe mọ́ wọ́n ṣàdúrà fún mi gan Káyọ̀dé owó ṣe rí ìjọ wèrè wọ́n wọ́n yẹn sọ̀rọ̀ mò ń ké orí mi dẹ̀ ń wú mò ń ké gan àmì tẹ̀ nígbàgbé yẹn nǹkan tó ń rántí bọ̀dá kí mi yẹn ni pé ẹ wò bọ̀dá ìdó wọn ti bẹ̀ mí kán tó kú o torí mo ti padà fún wọn lówó padà fún àwọn lówó wọ́n bẹ̀ mí mo ti forí jì wọn kán tó kú so àwọn ń ká mo wá promise ọmọ ní mi ṣe mọ́ ṣùgbọ́n nígbà tó máa fi díjọ́ kẹta ọdún everybody ti ń padà sí ibùgbé ẹ̀ àwọn tó wá látòkó ti lọ ará Èkó ti lọ mo wá dúró báyìí iṣẹ́ wa kẹ̀búrú bí ìgbà tán inject kíní sí ọ̀lẹ́gbẹ̀ẹ́ báyìí ni mo kàn tẹ́ ẹ pé mi ò kú tẹ̀lé ṣe tíátà mi yàn ní kí n má lọ wòran ọ̀rẹ́ mi bí mo ṣe jáde ńlé mi padà wọlé mọ́ mi tún padà wọlé mọ́ because mo gbé kí ni kí n sọ fún wọn mo ti ṣe so àwọn ibi tí mo fi bá kábàámọ̀ ọgbọ̀n àwọn tó kù kẹ̀kẹ́ èyí tó dùn mí gan-an tí mo di dídá decide kó dà mí tẹ̀ ṣe mú òun ni ẹ̀bọ̀ iṣẹ́ wa bí tọ́ bá ti fi nǹkan síyàn lára báyìí bí ìgbà tán inject. àti filẹ̀ ó máa. no kò síbi tí mo lọ fẹ́ lọ. Káyọ̀dé Akíndínà mo jẹ́ ọmọ agboolé Àgbọ̀ngbọ̀n agboolé Àgbọ̀ngbọ̀n yẹn wà ní Ìtòkò yẹn wà ní Abẹ́òkúta wà ní ìpínlẹ̀ Ògùn wà ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn ó wà ní ilẹ̀ aláwọ̀ dúdú yẹn wà ní gbogbo àgbáyé ṣe rí ọmọ Ìtòkò ni mí ó wá jẹ́ nǹkan kan ṣe tí mo ní ni pé mo máa ń bínú o bọ́ bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣeré ṣùgbọ́n bó bá ṣe ìhà tí má kọ sóní kálukú náà ló máa fi sọ̀rọ̀ mi tó bá ṣe rí mi sí àwọn tó súnmọ́ mi ọmọ ta ni Káyọ̀dé wọ́n tó bá ti ń wò mí lọ́kàn yẹn bó bá ṣe rí mi náà ni àlejògbà àti pé àwọn èèyàn máa tún compare character èèyàn nu movie wọ́n máa kà mọ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí nílé ayé kò máa ń sábà rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tí mi ti rí so far. mo lọ sí iléèwé St. Stephen primary school ní Ìtòkò lẹ́yìn mo wá lọ sí Ṣàjẹ́ high school ní Òkè Ṣàjẹ́ lábẹ́òkúta láti ibẹ̀ yẹn láti inú Ṣàjẹ́ high school ni mo ti bẹ̀rẹ̀ theatre ni mo ti ń ṣe ṣùgbọ́n mo wá lọ join ọ̀gá mi Kọ́lá Majek mo lọ join wọn pé èèyàn fẹ́ join theatre mo lọ join 1982 mo lọ join pé ok ọ̀gá tí mo join bọ́ mo ti ń ṣe àwọn à ń ṣe kíní school yẹn bọ́ ìgbà tí mo lọ báwọn tí mo join wọn 1982 Kọ́lá Majek ni ọ̀gá mi so Kọ́lá máa mi fọ̀run kẹ́ wọn so àwọn ìrìn àjò iṣẹ́ yẹn dẹ̀ ṣe rí ńgbà yẹn ṣe mọ́ ìrìn àjò iṣẹ́ wa kò ń ṣe irú ìsìn àwọn èèyàn kì í gba ọmọ wọn láti wá ṣe so kò sí nǹkan tí mo lè ṣe ju pé kí n sá kúrò nílé lọ mo sá kúrò nílé ni débi pé tí mo fi jáde secondary school ilé ibi tí mo ti ń kọ́ tíátà ni mò ń bá lọ so kò ń ṣe ilé wa ni mò ń bá lọ tí mo fi jáde so nǹkan tó ṣẹlẹ̀ ní. bàbá láti ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ eré tíátà yìí títí di wákàtí ọ̀wọ̀ yìí ǹjẹ́ lè rántí sinimá àbí fíìmù tẹ kọ́kọ́ ṣe àkọ́kọ́ tó gbé yín síta táwọn èèyàn fi mọ̀ pé ẹni tó ń pè ní paragon lélẹ̀ ǹjẹ́ ilé rántí orúkọ fíìmù náà. ṣe rí kéèsì tọ̀dọ̀ mi ó fi bẹ́ẹ̀ yàtọ̀ mi kì í máa ń mọ ṣe rí nínú tíátà ní ibì kan wà nínú iṣẹ́ wa ẹ̀ mo ní kákọ́sì kan tí mo belong sí Igi Àlọ́yè là ń pè nínú Igi Àlọ́yè tí mo ń sọ yẹn nígbà yẹn ibẹ̀ ní Ṣẹ́gun gbé wa ibẹ̀ lọ́dún wà ibẹ̀ ní Lẹ́kọ̀ọ́ Ọlátúnjí wà ibẹ̀ ní Túndé Ṣóbáyọ̀ wà ibẹ̀ ní Fílẹ̀ fún wà ibẹ̀ ní Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá wà àwọn èèyàn pọ̀ àwọn tí mi ṣe máa dárúkọ mọ́ra òṣìṣẹ́ wádìí gbogbo àwọn ìyẹn iṣẹ́ ìràwọ̀ la ti ń ṣe gbogbo bẹ̀ ni mo ti ń ní orúkọ tó ti ń mọ̀ mí tó ti ń mọ̀ ẹ̀mọ̀ kó mi lè sọ pé iṣẹ́ tó fa Mr. Paragon gangan iṣẹ́ ẹ̀gbọ́n wa olóògbé Alásàrì ni àwọn yẹn bọ kó tó gbà yẹn ni mo ti ń lójú ṣẹmọ kákọ̀sẹ̀ Igi Àlọ́yè àwọn yẹn la kóra wa jọ bá dẹ̀ ṣe ń ṣe nìyẹn fífẹ́ bá wa ṣe bá ń ṣe inú iṣẹ́ wa kálukú bá ń ṣe nìyẹn so inú àwọn iṣẹ́ àwọn yẹn àti tẹ́mi náà ń ṣe ni mo ti ń lójú díẹ̀díẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tó bí Mr. Paragon òun ni iṣẹ́ Alásàrì tọ́pẹ́ tẹ́tù ẹ̀ ní Bísọ́lá Aláàánú. Nítorí ẹ̀ kíkiri yẹn yàtọ̀ ni pé bàbá yẹn onífújì ni máa ń kọrin ṣùgbọ́n òun ò kì í kọrin fáwọn ará ayé àárọ̀run lòun máa ń kọrin àwọn òkú lòun máa ń kọrin fún ìyẹn ló jẹ́ kíkiri yẹn yàtọ̀ sí táwọn tó kù. ẹ ṣeun gọ́sà bàbá mo tún fẹ́ béèrè ìbéèrè kan náà sí tá a bá ní bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí sà tó bá yẹ pé ẹ̀ ṣeré orí ìtàgé iṣẹ́ wo ni ẹ̀ bá máa ṣe lọ́wọ́lọ́wọ́. bóyá ọ̀sìn náà iṣẹ́ agbẹjọ́rò ni
agbẹjọ́rò. òun kò tẹ̀ sí òun ni òun agbẹjọ́rò fúnra mi tí mo mọ̀ agbẹjọ́rò nítorí mo mọ béèyàn ṣe máa ń dìfẹ́ǹdì yàn ó dẹ̀ yé mi gan kò yẹ pé torí ẹjọ́ o mi láìkẹ́ ẹjọ́ o àwọn èèyàn mímọ̀ mi ò ń tojọ́ bọ̀ bí ajàjàngbara bí bí kéèyàn jà fún ọ̀rọ̀ àwọn nǹkan tí mo láìkì ni bí so àwọn iṣẹ́ agbẹjọ́rò ni n bá ṣe. now mo tún wá fẹ́ béèrè kan ní pé báwo lẹ ṣe máa ń live because kò ń ṣe gbogbo èèyàn ló mọ bó ṣe handle fame tí èèyàn bá mọ láti lè handle fame ó máa jẹ́ nǹkan tó yẹ pé ilé ẹ̀ àti ọ̀nà ẹ̀gbọ́n á dàrú torí á jẹ́ kí fame yẹn á jẹ́ kó wọ̀ òun lórí á máa fi hùwà pé òun lòun ti tó tán bàbá báwo lẹ ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí torí bí mo ṣe rí yín sìn mo rí pé mo rí bí èèyàn kan tó yẹ pé yes ẹ kó àwọn ènìyàn mọ́ra ẹ tiẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nú ẹ̀ wọ́n pé èmi tí mo ti wà níta láti bí ayé gbọ́n àwọn tó yẹ pé wọ́n bí wa ní èmi gan mo bá yín láyé ni ẹ ti bẹ̀rẹ̀ sí í ṣe orí ìtàgé yìí wọn ò tí ì bí mi. I understand sir. So báwo lè ṣe handle fame yẹn sir? ṣe rí ọlọ́run ti jẹ́ kí èmi kọ́gbọ́n látara àwọn tó ti ní síwájú wa so àwọn kankan wà tí èèyàn gbọ́dọ̀ mọ̀ so akọ́gbọ́n because àwọn kankan wà tó ti gbé àwọn èèyàn kan ṣubú tó ti lórúkọ yẹn síwájú wa tàbí ibi táwọn eléyìí ti bá ṣubú rẹ̀ òkè jẹ́ ká wà náà kọ́gbọ́n àwọn èèyàn náà àti kọ́gbọ́n lára wa so èèyàn gbọ́dọ̀ jẹ́ kó wọ̀ òun lórí because bí kíní yẹn ṣe ní àti rí èèyàn máa ṣiṣẹ́ fún gan ni òun èèyàn dààmú gan ni òun bọ̀ àti pé kó bàjẹ́ fúyẹ́ gan ó ti ẹ̀ tàyè social media yìí àwọn ọmọ kan tọ́hàn tiẹ̀ níran wọn á kàn bẹ̀rẹ̀ sí ní báyẹn ṣe kìíní so wọn láti wà kíáfù pẹ̀lú ẹ̀ kò sí ibi téèyàn lọ tí ò dé kò sí téèyàn fẹ́ sọ pé òun ní tí ẹnìkan ò ti ní rí tó bá dẹ̀ tó ibi tó bá tún wà yẹn má gbàgbé ẹnìkan tó ń bọ̀ nbẹ̀ because ó máa kúrò kò sẹ́ni tó lè wà níbì kan for life a máa sún ni so tó bá dẹ̀ ṣe ńgbà tó wà nbẹ̀ làwọn èèyàn máa sọ ń pa ẹ̀ ó pẹ̀lú tèmi ń jẹ láàrin àwọn ọmọ ẹ̀ tí mò ń sọ ń sìn àwọn ni mo dẹ̀ fi ń gbéra ìwé ṣe rí nìyẹn. bàbá kí a parí gbogbo ẹ̀ sí ibi ìbáyìísà kí ni nǹkan tó yẹ kí àwọn olólùfẹ́ yín kí ni kó máa expect látọwọ́ yín àbíkẹ́ ṣe ní any project kan tí ẹ̀ ń ṣe lọ́wọ́ àbíkẹ́ tó ti wà ń ta tẹ́ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n lọ wò kọ́ lọ pé yes iṣẹ́ yìí látọwọ́ Paragon ni. Yes ẹ̀yin olólùfẹ́ mi yẹ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn náà fún àdúró tí wọn láti yẹ ọdún yìí torí tí ò bá ti sí àwọn kò sí mi àwọn náà lówó tán fi ń wò wá a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn táàtì ẹ̀tún mẹ́lòmí akọ́dẹ̀ kò wá pé ọkọ̀ rẹ̀ máa tán tún fún wa lówó akọ̀ máa fún wa lówó láì ṣe pé àtọ̀rọ̀ owó láì kó àbẹ̀rẹ̀ owó lọ́wọ́ wọn àdúpẹ́ lọ́wọ́ àwọn yẹn náà tẹ̀ tó pọ̀ àti tá a mọ̀ Ọlọ́run a máa bá mi bùkún yín so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ because tó bá ti sí ẹ̀yin kò sí mi so mo kàn fẹ́ tó fi dá yín lójú pé nítorí ọ̀rọ̀ ti di pé tá a bá sọ táìtù sìn kẹlòmíì má máa lọ mú kó má ti lọ mú kólú ẹ̀ tó yà kó má ti lọ mú táìtù yẹn kó má ti lọ fi sí fíìmù wọn so mò ń pò nǹkan kan bọ̀ mo ti ṣe nǹkan tán inú oṣù táwa yìí inú oṣù kẹta yìí náà ló dẹ̀ máa jáde inú oṣù kẹta yìí náà ló máa rẹ̀ bọ̀ ẹ̀ má yẹ kí n sọ táìtù ẹ̀ because mi mẹ́rin tó máa release next week. tó dẹ̀ máa wà ní gbogbo YouTube channel. ìgbàgbọ́ra ọlọ́run tó máa wà YouTube kọ́ máa lọ hàn táìtù yẹn ò ní bọ̀ mo fi ń dáhùn lójú pé ẹ máa expect Mr. Paragon máa ju nǹkan kan lẹ̀ lóṣù yìí lọ́dẹ̀ tó fẹ́ jáde màá tún jẹ́ kẹ́ ẹ mọ̀ màá tún wá sórí ìkànnì yìí gan-an tó wá sọ so mo kí yín o ẹ dẹ̀ kú mo fi ń dá yín lójú ẹtú gbogbo tó bá fẹ́ mọ̀ nípa owó òṣèré ẹ máa wò kàn ní táwa ẹ ó ti yé yín Ọlọ́run á wà pẹ̀lú wa thank you all.